Àkọ́kọ́ ni ti ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀yọ́. Ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀yọ́ ó gbóná janjan lónìí, ó sọ̀rùkú lálálá débi wípé àwọn asòfin kan wọ́n gbéná wojú ara wọn lásìkò ìjíròrò lórí àtúnṣe sí ìwé òfin tí ń ṣàkóso àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn tí wọ́n gùn lé lọ́sẹ̀ tó kọjá. Kí wá ló ṣẹlẹ̀? Kí ló wáyé nílé ìgbìmọ̀ asòfin lónìí 20 oṣù karùn-ún ọdún 2025? Màá mú wá fún yín èrò àti ìwòye àwọn èèyàn lórí rẹ̀. Bákan náà, àwọn ẹgbẹ́ kan nílùú Ìṣẹ́yìn, àwọn náà ti jáde, àwọn náà ti ń béèrè fún pé kán má yọ ọba àwọn sẹ́yìn o, ìyẹn Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn, kán má yọ kúrò nínú àwọn ọba tó yẹ kí ọmọ jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ tí ó fi jẹ́ rotational. Ẹ farabalẹ̀ kí ẹ jẹ́ kí n mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọ̀rọ̀ wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, ká wò ó, ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe wà níwájú wa. Ẹ má tì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbé wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọbẹ rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láfi gbárí ayé wa lágbára Adẹ́dàá. Ohun tí ó wáyé nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí lórí ọ̀rọ̀ ta ló yẹ kó jẹ alága àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, sọ yẹ kó jẹ́ àjẹwọ̀ permanent àbí rotational ló yẹ kó jẹ́. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, mo sọ nínú ètò tí mo ṣe lánàá wípé Ìbàdàn là ń gbọ́ tẹ́lẹ̀ tí wọ́n ń jáde sọ̀rọ̀ wípé àníṣe kò yẹ kí alága ìgbìmọ̀ lọ́balọ́ba kò yẹ kó jẹ́ àjẹwọ̀ fún Aláàfin nìkan, pé jẹ́ kí n jẹ́ ló yẹ kó jẹ́. Ṣùgbọ́n létà la tún gbọ́ pé àwọn Ògbómọ̀ṣọ́ páwọn náà tún ti wá jáde wípé àwa náà fara mọ́ o kí ó jẹ́ wípé Aláàfin nìkan ni ó máa jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n tuntun tó wá jáde tá a tún gbọ́ lónìí ó ní wípé àwọn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní Ebedi frontliner àbí frontline kinní kan, pé àwọn náà ti wá jáde pé àwọn náà ti ń béèrè fún pé jẹ́ kí n jẹ́ ló yẹ kí ọ̀rọ̀ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ló yẹ kó jẹ́, pé kí wọ́n sì má gbàgbé láti fi ọba àwọn tí ṣe Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn sínú àwọn ọba tí àwọn náà mọ̀ jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, wípé àwọn ń pè fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, pé kí wọ́n fi orúkọ ọba àwọn náà sí ara àwọn ọba tí ó mọ̀ jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Ohun tó wá wáyé nílé ìgbìmọ̀ asòfin lónìí nígbà tí wọ́n ń jíròrò lórí ọ̀rọ̀ yẹn, gẹ́gẹ́ bí ìròyìn ṣe wá gbé pé jẹ́ kí n mú wá fún yín. Ìròyìn ní there was commotion today at the Oyo State House of Assembly at debate over proposed amendment to the Oyo State Chieftaincy Bill took a dramatic turn
Honourable Olorunpoto Severs and Honourable Gbenga Oyekola, both representing constituencies in the Oyo zone, stormed out of the plenary in protest, openly distancing themselves from the bill. Honourable Olorunpoto, visibly upset, raised his voice as he strongly opposed when he described what is described as attempts to alter the traditional and historical structure of the State Council of Obas law. Some lawmakers, particularly from the Oke-Ogun region, echoed the sentiments, declaring that history must not be polluted. They insisted that the revered tradition of the 5 foremost Obas, Aláàfin, Eleruwa, Olubadan, Soun, and Aseyin, must be preserved, and that the role of chairman of the Oyo State Council of Obas should remain rotational among them. In similar vein, a prominent socio-cultural group, Ebedi Frontliners of Iseyin, has called on the Oyo State government to recognize the Aseyin of Iseyin, Oba Sefiu Olawale Oyebola Adeyeri, as a co-chairman of the Oyo State Traditional Rulers Council. The group stated that such recognition would reflect the historical significance and contributions of the Aseyin to the cultural heritage of the state. Gẹ́gẹ́ bí ohun tí ìròyìn kọ tó wáyé nílé ìgbìmọ̀ asòfin lónìí ó nìyẹn lórí ọ̀rọ̀ pé ta ló yẹ kó jẹ́ alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn. N tó tún wá ń yanilẹ́nu ni bí àwọn ọmọ ìlú Ìṣẹ́yìn báwọn náà tún ṣe wá ń jáde wípé tó bá jẹ́ pé alága ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn yóò mọ̀ jẹ́jẹ́ kí n jẹ́ ní àjẹ́ wípé kí wọ́n má gbàgbé láti fi orúkọ ọba àwọn tí ṣe àṣẹ́ǹtì ìlú Ìṣẹ́yìn sínú àwọn ọba tí ó máa jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, torí pé kò sí tí àwọn ìlú yẹn ní tí ìlú Ìṣẹ́yìn náà tí ò ní. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá. Kí ni ẹ̀yin rò pé ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn yìí? Ṣé kìí ṣe wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ lọ́wọ́ nú? Ṣé kìí ṣe wípé ọ̀rọ̀ yìí ti ń kọjá tá à ń fojú lásán wò? Ẹ jẹ́ kí n mọ èrò àti òye tí yín láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ sí ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ sí ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáńlá ayé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.